ìròyìn kan la ní kásáré àfi tó yín létí. Ẹ rí wípé ó ti ń lé ní ọdún kan báyìí tí ó bá tí jù bẹ́ẹ̀ lọ tí ọba wa kábíyèsí ti ìlú Ìjẹ̀bú Awùjalẹ̀ tí àwọn náà ti dágbére fún ayé. Ṣùgbọ́n láti ìgbà náà wọn ò tí ì yan ọba, tẹ́ bá gbàgbé, tẹ́ bá rántí, tẹ́ bá gbàgbé. Báyìí oríṣiríṣi àwọn ọmọ ọba, oríṣiríṣi àwọn èèyàn pátápátá ni wọ́n jáde, àwọn èèyàn ńlá láti kọ lẹ́tà wípé àwọn náà fẹ́ jọba nílùú Ìjẹ̀bú. Ṣùgbọ́n báyìí olúayé àwọn olórin, ọmọọba ilẹ̀ Ìjẹ̀bú, ọmọọba akílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, Alhaji Wasiu Ayinde Marshal, àwọn náà sáré jáde. Ìròyìn tó ń jáde láàárọ̀ yìí la ní ká sọ fún yín yẹn o. Àwọn náà jáde wípé àwọn náà fẹ́ jọba Awùjalẹ̀ níjẹ̀bú, àwọn náà fẹ́ jọba. Ìdí nìyẹn tí àwọn náà fi jáde pé kásáré fi wá tọ́ yín létí o. Ìlànà ká fi tó yín létí wípé Alhaji Wasiu Ayinde náà wọ́n fẹ́ jọba. Kí ni èrò yín gẹ́gẹ́ bí olórí ọmọọba akílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tí wọ́n dẹ̀ tún jẹ́ máyégún ilẹ̀ Yorùbá? Ǹjẹ́ wọ́n tún lẹ́tọ̀ọ́ láti jọba àbí wọn ò lẹ́tọ̀ọ́ láti jọba? Ojú ò lẹ fi wò, ẹ má jà fi ojú ọ̀tẹ̀ wò o. Ẹ jẹ́ á wò ó pé ṣé Wasiu Ayinde lè jọba àbí ò lè jọba níjẹ̀bú Òde? Ṣé wọ́n lè jọba àbí wọn ò lè jọba? Kí ni èrò tiyín lórí ẹ̀sùn? Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ. Bàbá kan bẹ nílùú Àbújá, bàbá Mèyàsín, ọmọ yín tó bá mú kú mu, olóṣèlú tó fẹ́ gba contract, gbogbo ẹni tí ṣe olódédé nípa káfíhàn káfí tú ìdè já ìdè. Bàbá yìí mọ̀ pẹ́ dáadáa fúnra wọn rèé. Ẹ̀sìn o. Atoni ìgbàlọ́lọ́ ń jalajala aluwala. Ọba tó yanjú ìṣòro ẹ̀dá ní rọrùn. Tó wá fi bàbá Mèyàsín spiritual consultant kẹwàá ní Nàìjíríà. Pẹ̀lú kún fáyà kún ọlọ́run náà. Ó ní kí gbogbo ń táyé ti dé. Tó bá ti dọ́dọ̀ bàbá Mèyàsín kí gbogbo ẹ̀ máa túbí sí ni láì. Wọ́lá oníṣẹ́ ńlá Mahama. Wọ́lá àṣírí Súrátù Yásìn nínú Kúránì Kárím. Àwọn ọmọ tó mú kú mu fàfàkúfà kí wọ́n fi ilẹ̀ fúnra wọn. Kí ló ń jẹ́ ìjákulẹ̀ lórí iṣẹ́? Àmúbọ̀kọ àbíyáyá. Disappointment, promise and fail. Business connections. Obìnrin tó fẹ́ lóyún tó fẹ́ bímọ. Ọkùnrin tí ò lè ṣèṣe akọni lọ́dọ̀ obìnrin. Ìtọ́jú ẹ̀ wà dáadáa. Tẹ́ bá rẹ́ni tó ń fojú kó jàǹkárí wọ̀. Kò ní rí bẹ́ẹ̀ mọ́ mọ́ṣálá. Ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá Mèyàsín spiritual consultant nílùú Àbújá FCT. Ẹ tún lè pè wọ́n sórí aago 0913-838-3600 tàbí 0812-637-5711. Ìlànà àmọ́ inshallah.